This is another day láti ránra wa létí wípé bó o bá fi ogún ìyàwó tó o sojúṣe rẹ tó o tọ́jú ilé, ìyá rẹ o fi kọ́ ni. Ìwọ náà ló mú nǹkan rẹ jẹ, kò sẹ́ni tí yóò bọ̀ ọ́ jẹ. So ń yé báyìí ní ìsìn. So ọmọ pé mi a máa sọ tipẹ́tipẹ́ pé bó o bá fẹ́ yàwó tó o bá ní mẹ́lọ lọ́hùn wí, kódà kó kú ò mẹ́ kó di má lọ́lọ́hùn wí tó o bá tọ́jú ìyàwó àtọmọ. Wo probability pọ̀ jẹ́ ìyà 100% ni. Kí ni mo sọ? 100% ni. Ẹ wo bàbá tẹ́ ń wò lókè mi, ẹ rí i pé láti bí ọjọ́ mélòó bàbá ẹ̀ ní trend. Odidi professor kó mọ̀ tọ́mọ. Pé èèyàn ń kàwé, wọ́n ka ìwé. Ká wá ti gbọ́ pé irú wọn náà wá ń fẹ́ yàwó náà ń bímọ náà ń lọ àbádọ́ wọn síbì kan. Ìyàwó 4 ọ̀tọ̀ọ̀tọ̀ náà fẹ́ tán sì bí ọmọ. Kódà ẹni tán ṣe interview fún tó jẹ́ kan lára ọmọ bàbá wọn, ìtún dá ọkàn bíi 3 tán tún pè láǹtì tán tún pè ń bọ̀dá mi lágbájá àǹtí mi lágbájá. Ìyẹn ni pé kì í sàn làkọ́bí, wọ́n tún ní àwọn àkọ́bí wájú. Kì í ṣègbà tó èèyàn bá kú nìkan lẹ́yìn rẹ̀ ó bàjẹ́. Ẹ̀yin ẹlòmíì ò ti máa bàjẹ́ báyìí lójú ayé rẹ̀ ni. Ọlọ́ọ̀bá mi máa ń gbọ́. Bàbá ń yẹ kó máa gbádùn ni. Ìyàwó 4 at least ká tiẹ̀ wá sọ wípé ìyálé ọmọ rẹ̀ bá sọ pé òkè o bàbá yín fẹ́ yàwó lé mi náà ó fẹ́ fìyà jẹ. Kí ló ṣe second wife? Kí ni third? Kí ni ó lọ ṣéun? Ká tiẹ̀ mọ́ wá sọ wípé ìyàwó kékeré ìyẹn tó yẹ kó jẹ́ kinní fún bàbá. Tó fi wá jẹ́ pé àti ìyàwó àtọn ọmọ kò sí kankan tí bàbá mójútó. Ó ti fi ọjọ́ àárọ̀ wọn ti fi gbádùn. Wọ́n fi ọjọ́ ọ̀sán wọ́n tún fi gbádùn. Wọ́n tún wá fẹ́ fi ọjọ́ alẹ́ mọ́ gbádùn. Wọ́n ti wá rí wípé ẹ̀yẹ́ wọ́n mọ́ tí bàbá yẹn tán interview. Wọ́n ní for the past 25 years táwọn ti fi ojú kan bàbá àwọn gbẹ̀yìn rèé. Wọ́n nígbà tán fi hàn jẹ assistant kinní kan gbà yẹn. Wọ́n ní inú run àwọn sùn wípé bàbá àwọn ló wà ní kinní yìí. Bẹ́ẹ̀ sì ni ìyà ń jẹ àwọn. Àti wá gbọ́ òdì bí ẹ̀yin náà ṣe kàwé. Èmi á máa sọ èèyàn kàwé èèyàn ò ní kó wà responsible. Ìyẹn gbọ́ púrùntù ìyẹn ò ní wà responsible tá a máa sọnù. Ẹlòmíì ò ní torí pọ́kọ mi ò kàwé ni ò fi value education fún ọmọ ni ò fi mójú táwọn ọmọ. Bàbá à professor nǹkan ní ìsìn kí la lò sí án? Kí la fẹ́ sọ pé ó sí án? Kí ni excuse tán fẹ́ give sówó láàní ò sí lọ́wọ́ wọn? Ṣéṣẹ́ láàní wọn ò rí? Wọ́n fi fẹ́ yàwó 4. Wọn ò wá rí ọmọ kankan. Kọ́mọ kankan tiẹ̀ wá jáde wípé dádì mi òun ló gbìyànjú lórí mi tó báyìí kò sí. Wọ́n wá sọra wọn dàgà alẹ́ olóòpọ̀n lẹ́kún olóògbọ́mọ lọ́wọ́ wọn olóògbàyàwó lọ́wọ́ wọn. Ṣùgbọ́n nítorí ìwà àbàjẹ́ tán ti wù sẹ́yìn ó mú kán mọ́ pera wọn ní tí Ọlọ́run ò sùn wọ́n dà. Wọ́n láwọn ò lọ́mọ láyé, àwọn ò níyàwó. Bẹ́ẹ̀ sì náà gan lòkú ayé tí ò wúlò fọmọ tí ò wúlò fún yàwó. Mọ́ fi ọjọ́ o kọ ọmọ tó kankan nù wọn. Sọ̀rí bọ́ọ̀sì ń fi ọjọ́ tó ń bí ọjọ́ tó sì tún ọ̀hún. Bẹ́ẹ̀ náà ni ìyá rí ó ṣe pọ̀ tó. Ìní ìyá rí ó ṣe kí ni? Ìní ó ṣe pọ̀ tó. Kọ́lọ́hun kó ṣàánú. Ìyàwó àkọ́kọ́ yóò ní òun mọ̀ èèyàn bákan o. Bóyá yẹn lọ lẹ́lòmíì náà tún lọ káàmpù ẹlòmíì mọ́ bómi yóò ní Ọlọ́run ló ní kí ìyáálé ó lọ àsọ́wọ́n ni ìbá mọ̀ tẹ right person. Òun náà ti wọ̀ tán kó tó wò pé one chance ló ń wọ̀ yìí. Ẹlẹ́ẹ̀kejì náà ò tún bọ́ọ̀lẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà ò tún mórílé yóò ní mo débù sọ mo débù jókòó ayọ̀. Èmi lọ́lọ́run dá lọ́lá ló pèsè ọmọkùnrin tó ga tó sì gbọ̀nlẹ̀ fún báyìí. Kò ní mọ̀ pa bí mọ́mọ́ wò ni.
ojú yín ò ta mí o ṣé mọ̀ ń sọ kò ṣe dìgbà tí àwọn ìyá bá sọ ti ẹ̀rí ó ní àwọn sítórì kan gan tí ìyá gan ó fẹ́ múlẹ̀ fọmọ kó mọ̀ fi tọ́jú bàbá tó ọmọ gan ó sọ wípé àá lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo dáyé iná bàbá mi ń ṣe bàbá my father is a responsible father bàbá ni bàbá tó bí mi tí ìyá gan ó káwọ́ gbéra wípé àbùkù rèé àbá àti irú ọmọ tí ó sọ pé mọ́mí ẹ mọ́ sọrú ẹ̀ mọ́ dádì mi gbìyànjú fún wa kí náà ọmọ fẹ́ sọ lórí tiẹ̀ kò sí ní tán fẹ́ sọ àtiwọ́ náà tọ́ bímọ tọ́ wò náà irú rẹ náà rí ọ́ rí irú póòsì náà ọmọ sí bàbá yẹn ṣe kinní kan wọ́n ti fọjú àárọ̀ ọjọ́ ọ̀sán gbádùn wọn tó fẹ́ jíyọ ọjọ́ alẹ́ nǹkan náà tó fi gbin ọ̀rọ̀ kanlẹ̀ owó orú owó aláta kan tó dáa fún wọn kan tó mọ̀ fi jẹ̀gbádùn ayé wọn lọ ìyẹn ò kan lọ́hùn púpọ̀ sọrí tí ẹ̀dá bá ní agídí dé lẹ́vù kan àti bó bá soríire gan agídí ni ó padà yẹbọ ní lákàsọ oríire bí èèyàn bá sí oríire àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ ni mò ń mú síta wọn o bí èèyàn bá ní agídí dé lẹ́vù kan ó lè gba oríire sọnù lọ́wọ́ èèyàn ẹ rí i pé bàbá àwọn alágídí kan ni alágídí ẹ̀dá kan ni ọ̀pọ̀ gbogbo tó tún ṣe fún ọmọ ṣe fún ìyàwó náà ó tún rí bíi wípé kò sẹ́ni kankan náà tún ni kò tiẹ̀ mọ̀ pé òun ṣe tí ò dáa láyé àti gbogbo wọn tó ti gbá owó onírú owó aláta tó ti gbá àti gbogbo owó onírú owó aláta tó ti gbá náà ó rí bíi pé kò ṣe nǹkan kan náà ni a gbọ́dọ̀ sọ pé kíní jókòó sínú èèyàn kódà wọ́n ti jókòó sínú bàbá àǹtí pẹ́ wọ́n wá yọ rúùmù àǹpalọ̀ èyí ò gbọ́dọ̀ sí àgbákànrú wọn níbẹ̀rẹ̀ ayé rẹ̀ pé òun rí ọkọ àṣìyàn tó tó láyé yìí wọ́n ń sáré bẹ́ẹ̀ ni ó jẹ́ tọ́jú ọmọ ó jẹ́ tọ́jú ilé nítorí ọba mọ̀ sí lónìí sọ́ọ́rí ń bọ̀ lọ́wọ́ bá tún wá bọ́ ọ sí mọ́ jogún ní ìsín o mọ́ jọgbọ̀n rẹ̀ ìwọ jẹ́ 50 kọ́ mo tó jẹ́ 20 mọ́ jẹ́ irú yín lọ́lọ́run tún wá mọ́ ń bá ṣe ẹ̀mí yín ó gùn láti lè jẹ ìyà tẹ́ ẹ ti jẹ ṣáájú wọ́n pọ̀n mí lẹ́dọ̀ ń gbẹ ọ sọ́ọ́ ti gbọ́ òrùkọ́ lọ́run sì tú àṣírí bàbá yìí báyìí náà ló sì tú tí ẹ náà gbò bá dọjọ́ iwájú ní ìsìn báyìí táṣírí ti wá tú my question is ṣé ìkan lára àwọn ìyàwó bàbá wọn ò ní ó mú bàbá sọ́dọ̀ sáwọn ọmọ tí bàbá ò tọ́ tó jẹ́ pọ́n gan ibi tó ń kálukú dé bóyá orí ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ni ìyá àwọn ọ̀tá wọn mọ̀ sí bẹ́ẹ̀ o ẹrù èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé ẹ tiẹ̀ tí wọ́n á ní tí wọ́n dùn mí ni wípé ẹ̀yin bàbá kan wà tó jẹ́ pé ẹ ní owó lọ́wọ́ o ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ni kán sọ wípé kò lówó lọ́wọ́ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ni kọ́ ọmọ gbọ́ bàbá rẹ̀ níbi gíga tí owó ń bẹ ní ọwọ́ rẹ̀ kọ́ ọmọ ọmọ ti jẹun kọ́ ọmọ ọmọ lọ ṣàgbé kó tó di pọ́n sanwó iléèwé náà lọ́lọ́run ó fi dá wọn ìyá àánú lọ́lá tí ó jẹ́ kó ọmọ wọn ó yàn kan yanjú náà ni ó fi jẹ́ kí kẹ́mi tiẹ̀ ó gùn kọ́ ọba àlè jẹ́ pírípírí ìyà pẹ́rẹpẹ̀rẹ nù ìyà kọ́ jẹ sánbẹ́ ìyà àbọ́mọ tí bàbá àwọn ò tọ́ ní ìsìn ní òun wọn sọ́dọ̀ kan ọmọ wa ọ̀wá ń wò bí ó tè ẹlòmíì lágídí láti agídí ẹlòmíì ló lé ọmọ kúrò lọ́dọ̀ rẹ̀ agídí ẹlòmíì ti léyàwó ti lé ọmọ gun wọn ò tún lè wá kí ọkàn enjoy pé grandpare ayé kọ́nù o ayé kọ́ o yábẹ́ mi sì ṣe rò ó ni alájìkẹ́rì náà o ṣùgbọ́n ẹ̀kọ́ tó bá wà nù nǹkan ni ẹjẹ́ àjọ wọn mú kọ́ o bọ́ ọ fẹ́ yàwó ogún bọ́ ọ bá tọ́mọ tó tọ́jú ìyàwó ọ jẹ́ sanbẹ̀ ẹ̀yà san ní báyà tó jẹ́ wípé ìwọ́gún ó mọ̀ wípé ìyà rèé sọ́ọ̀sì rí wọ alágídí ìwọ náà ò mú tí ẹjọ́ kan ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ ṣe tí ò dáa ẹ̀ sì tún máa wà lórí ráìtì wípé àní tẹ́ ẹ ṣe sẹ́ẹ̀ ni ló dáa wọ́n ní kí bàbá òun máa sọ pé kán tó ti sẹ̀ kó mọ̀ bínú ó ní sóun sẹ́yìn ni
bàbá 80 plus wọ́n wá ń force ẹ̀ kó tó mọ̀ ṣe sorry. Bàbá yẹn ò tí ì realize náà at his age. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń jáde pé wọ́n gbá wa, wọ́n gbowó, wọ́n gba kinní kan. Kó tiẹ̀ jọ́ ọmọ gan lásán àti ìyàwó sí òsè èèyàn. Wọ́n sì jẹ́ ń tàn ọ́ lẹ́yìn kan ọmọ bá múra sí àdúrà dáadáa. Ọlọ́run ẹ̀san ni ìbẹ́sẹ̀ bàbá wò lára ọmọ láti ràn kí n ti dé ràn kẹrin. Wo jẹ́ ló nú owó bàbá ẹ̀ yẹn omi wípé ọ̀ ní lámi toru ẹ. Àdúrà ni ọmú kọ́ ọmú bánú kọ́ ọmọ gbà. Ọlọ́run iye owó tí ń jẹ́ mọ̀ jẹ́ mọ̀ owó tí ń lámi toru ẹ mọ̀ jẹ́ mọ̀ bọ̀ dìyà rẹ̀. Kọ́ ọmọ lọ wojú Ọlọ́run fún àánú àti ìdáríjì. Àbẹ́ lérò wípé àwọn tí bàbá ń ti gbá wọn ò ní rù lépè tọmọtọmọ dey play náà ń ṣàánú. Kódà àwa kan mórè tọ́lọ́run ṣe fún wa o wàláì. Àwa táwọn tó jẹ́ pé àwọn bàbá wa wà responsible. A mọ̀ yìí wàláì. Social media yìí ló open ojú ọ̀pọ̀lọpọ̀ sí oríṣiríṣi nǹkan. Wàláì a mọ̀ yìí. Àwọn tó jẹ́ wípé bàbá wọn tiẹ̀ tún lówó lọ tó tún jẹ́ pọ́n ọmọ gan bí ẹni tọrọ bí ẹni ṣèkan ni. Àwọn gan ni kẹ́ lọ bèrè lọ́wọ́ wọn. Imagine kó gbọ́ pé bàbá ẹ wà nú owó, ìwé ìrówó ilé ìwé san ọmọ ò tí ì jẹun láàárọ̀. Àwọn bàbá tán fi ń ṣépè fún bàbá. Ẹ̀yin inú Ọlọ́run ló jẹ́ mi gbogbo yín ó gùn láti jẹ̀yà yín nígbà ó bá yá. Orí olórí ò ní bá ń jẹ. Ẹ̀yin náà lẹ jẹ nǹkan yín. Lájíkẹ́rí náà o. Like, comment, share. Ó dàbọ̀.